ẹ̀rín pa mí n ò lè rẹ́rìn oje. Láyé ìgbà kan lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn èèyàn láriwo méjì tí wọ́n ń pa kí àtọmọdé àtàgbà. Ariwo Ogun Idile ni. Táwọn èèyàn bá dé ṣọ́ọ̀ṣì báyìí wọn ò ní prayer point méjì. Ogun Idile ni prayer point wọn. Olúwa o, gbogbo ogun tó ń jà mí nídìílé ìyá, gbogbo ogun tó ń jà mí nídìílé bàbá, ní orúkọ Jésù, Olúwa ẹ bá mi fi wọ́n bú. Wọn mọ̀ pé eré tó bá mọ níwọ̀n lóbìnrin sá ti ń fọwọ́ kọ́ mú. Tó bá dójú ẹ̀ tán yóò ju méjèèjì lẹ̀ ní yálà 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 yálà. Ẹ rántí gbógun mi nínú fíìmù jagunjagun. Ogun jogun lọ. Kí ni Tinubu di president Nàìjíríà sí tán? Ogun bá gbógun mi. Ogun Tinubu jogun Idile lọ.